gbọ́ mi bàbá. mo gbọ́ yé. mo máa mọ̀ pé ẹ̀yin lẹ lè gbà mí lẹ̀ ni mo ṣe wá ṣáàjì yín ẹ̀yin náà ẹ wò mí ẹ wojú orí mi. ìkúnlẹ̀ karùn-ún ní ọkọ lóhun tó yànde lé tó wà lọ́wọ́ mi ẹ má tún jẹ́ káwọn ẹni ayé gbélé ìmọ̀ mi lọ́wọ́ ẹ ṣàánú mi. wọn ò ní gbà mọ́ ọ lọ. àṣẹ. ọ rí gbogbo àlàyé tó ṣe gbogbo rẹ̀ mọ́ gbọ́ wo ọmọ tó fún mi tó ń wò ó eléré ọmọ ni ọ sì wá rí àwọn eléré ọmọ kò sọgbọ́n tá a dá bí ti wulẹ̀ ó pẹ́ tó wọ́n padà bí wọ́n ti wá ni. bàbá ìjọ ìṣàánú mi ẹ má jẹ́ kí eléyìí tún padà ìṣàánú mi. eléyìí yóò wá ní padà. àṣẹ. ìdí tí òfin ní lọ pé n ó ṣe àwọn àjò kan fún ọ á kọ́kọ́ dirù ẹgbẹ́ fún bàbá dirù ẹgbẹ́ fún tán ọ wàá mú wádọ̀ mi ní àyín á ṣe òka kan òka ọ̀hún máa ń ràn ẹ wàá fi sí i ní ọwọ́ àbí kẹ́ ẹ fi ṣẹ́ṣẹ́ rẹ̀ bí n bá ti ń lò èmi lẹ́bọ lógun èmi làjẹ́ o èmèrè o gbogbo nǹkan yìí wọ́n lè sọ pé àwọn nílágbá wọn ò lè kápá ẹ̀ bí wọ́n bá tiẹ̀ wá lágbára lórí ara wọn ò lè lágbára lórí ẹ̀mí ẹ̀ torí pé ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé báyìí ara rẹ̀ ní fi lù ọ̀gbọ́n bí bá ti ṣe nu bí mo bá ti wá ṣe fún ọ tán ẹ wàá máa lò ó ọwọ́ àrí tó bá ti gba agbára yìí o bẹ́ẹ̀ bá ti ń lò fún o ọmọ yìí ó ní kinní kan tí ọmọ yẹn láàyò bóyá omi ní ọmọ yẹn láàyò múmu bóyá èso kan ní ọyàn láàyò tí ọmọ jẹ èyí tí ń bá ń jẹ nínú ẹ mọ yìí ó jìnnà sí bí bá sì ṣe pómi ni n tá a ṣe fún un túbọ̀ ń lágbára sí ni ẹnìkan ò ní ní kápá lórí ẹ ọ̀gbọ́n bí káyìláì wá bá ń kí dáadáa sọ gbọ́ sọ pé tó bá ti di ní ìbá pé ọ wá ní jọ́dọ̀jọ́rọ̀ torí ewé jogbo àtòwé àjẹ́ ọ̀bàlẹ̀ tí mo fẹ́ fi ṣe nǹkan fún ń ṣẹ̀ṣẹ̀ rèé já ni àyíjá kalẹ̀ ọ̀gbọ́n bí káyé. ẹ ṣé mo dúpẹ́ o dúpẹ́ ara ẹni ẹ fún mi o. má má gbàgbé tí ní ibi tó pọ̀ mu. ojú tó ń wò wá nílé tí ó ń wò wá ní oko àdúrà ni a fẹ́ mú wọlé ní ọ̀sẹ̀ yìí. a ṣàdúrà yìí pé ojú tó ń wò wá nílé ńkọ́ kò ní fọ́. àmín. etí tó ń gbọ́ wa kò ní di. àmín. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé èmi ọkùnrin mẹ́ta ọkùnrin takuntakun lórí ètò yìí náà ni Adébáyọ̀ Dáúdù ní orúkọ tèmi pẹ̀lú mi ni. Mofẹ́olúwa Adéyínká. mo fẹ́ òṣè ní gbogbo ìgbà ẹ máa ń wòye pé lórí ètò yìí ní gbogbo ìgbà ọkùnrin àtobìnrin ni kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ nítorí nǹkan tí a máa wá ń sọ ní orí ètò yìí ọ̀rọ̀ ìfẹ́ tó ṣe pàtàkì jùlọ láàrin ọkùnrin àti obìnrin láàrin ọkọ àti aya. ọ̀rọ̀ ìfẹ́. ètò ìfẹ́. ohun tí ìfẹ́ ń fà. àti ohun tí àìnífẹ́ ń fà. pàápàá jùlọ àwọn ìṣẹ̀lẹ̀ búburú tí ìfẹ́ ti fà. àti ohun rere tí ìfẹ́ ti dá sílẹ̀ láàrin àwùjọ. ìfẹ́ lórúkọ ètò wa. tó ní ọ̀sẹ̀ yìí àwọn ohun tí a fẹ́ máa gbéyẹ̀wò ni kí ni ìfẹ́, kí ló ń fa ìfẹ́, kí ló ń fa ìpínyà gan láàrin ọkùnrin àti obìnrin,
ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 01894-899 àti 01722-799. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí kí ni ìfẹ́. Mo fẹ́ ní ọ̀dọ̀ tiẹ̀ kí ni ìwọ rò pé ìfẹ́ jẹ́? Ìfẹ́ jẹ́ ohun tí a kò fojú rí tó ń dààmú ọkàn ẹni. Bẹ́ẹ̀ni. Ohun tí èèyàn ò rí tó ń kó òjòjò bá ní. Ẹgbọ́n ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ṣùgbọ́n ní tèmi mo fẹ́ kí a wo ìfẹ́ ní ọ̀nà mẹ́ta. Èkíní. Ìfẹ́ nítorí ni wípé nítorí pé olówó lọ́wọ́ ni mo ṣe nífẹ̀ẹ́, nítorí pé o lẹ́wà òun ni mo ṣe nífẹ̀ẹ́, àbí ká ní ìfẹ́ dábẹ̀ kémi yan ẹ̀kọ́. Ìkejì nìyẹn. Ìyẹn ni wípé wọ́n mú iye báyìí wá kémi náà mú iye báyìí wá kó tó di wípé a nífẹ̀ẹ́ ara wa, àbí ká ní ìfẹ́ dábẹ̀ kémi náà. Kí ló wà nínú program yìí kan? Ìkejì nìyẹn. Gbogbo tó yẹ pé kò mọ̀ ju ìfẹ́ lọ lọ́jọ́ ayé tiẹ̀. Nǹkan tí mo lè fẹ́ sọ yóò wà important. Iye báyìí wá kémi náà mú iye báyìí wá kó tó di wípé. Sórí ọ̀rọ̀ ìfẹ́ tí wọ́n ní wọ́n ra ilé fún mi kémi ra ilé fún ẹ kó tó di wípé ìfẹ́ jò láàrin ara wa. Ṣé ìwọ mọ̀ yìí pé ìfẹ́ làkújá òfin ni? Ibi tí ìfẹ́ ò bá ìfẹ́ kẹta tí èmi ń rò pé ó dájú. ìfẹ́ báyìí tí ò bá sí ní inú ilé kan, inú ilé yẹn máa dàrú ni. Ọ̀rọ̀ fẹ́ tá à ń sọ yìí. Ibi tó bá tẹni mí jẹ́ báyìí dé, arò ló ti ń dún. Tí ò bá sífẹ́ nínú ìlú kan, ìlú yẹn máa dàrú ni. Àwa ń sọ ní wọ́n mi. Ẹ̀wọ̀n ti gbọ́ mọ́ mi. Mo ní láti bá yín sọ̀rọ̀ bóyá kẹ́tì ẹ̀ ló ẹ̀ àbí kẹ́tì mo tẹ̀. A máa wo next week àbí next time. Mẹ́mọ̀ pé every time náà ló máa ń ṣe. Tó fún mi, àwòmọ́ ẹ ti pọ̀ jù. Ó dá yí sílẹ̀. Tó ètò ìfẹ́ ni ẹ wò yìí, ẹ bá dá sí ọ̀rọ̀ yìí. Mọ́mì, owó school mi ni o. Ẹ mọ̀ pé 15,000 lẹ fún mi. Mo dẹ̀ try náà, èmi náà get 15,000. Ó dẹ̀ ṣì kù 20,000. Exam dẹ̀kẹ̀rẹ̀ next week ni. Deadline ó dẹ̀ ti súnmọ́lé. Mo dẹ̀ lè afford láti miss ẹ mọ́mì. Sórí ọkọ mi ò ní tàn ẹ́. Kókó sí tí wọ́n náà mọ̀ ń bẹ̀. Sórí gbogbo ọjà tó wà ní ṣọ́ọ̀bù pátá ni mo ti tà. Ìwọ̀nba tó kù ń bẹ̀ kó ń àwọn èèyàn rà. Mi ìdẹ̀ wá fi ọkàn síbì kankan pé mo ti lè rówó báyìí. Ẹ Ọlọ́run má jẹ́ kójú tì mí báyìí o. Mọ́mì, ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ o, àti 100 level ẹ ti ń gbé. Ẹ dẹ̀ gbọ́dọ̀ gbé dé finals mi. Mi ò lè afford láti miss ẹ mọ́mì ẹ wọ Ọlọ́run á help yín. Ọlọ́run tó bá yín bẹ̀rẹ̀ náà ló máa bá yín parí ẹ̀. Mọ́mì, ọ̀rẹ́ dáàdì mi kọ́. At least ó ti pẹ́ ta ti rí wọn. Tá bá lọ bá wọn pé I need help, wọ́n lè help wọn náà. Òótọ́ ni, ṣùgbọ́n èmi ò láì kí n máa lọ kó problem tèmi bẹ́ẹ̀ lómi ni. Àkókò mọ orú ìṣòro tó náà ń dojú kọ nu ilé ẹ̀ ń bẹ́ ń sìn. Mọ́mì ẹ̀ ká ṣe try nù. Mo mọ̀ pé wọ́n máa help wa mú mọ̀. Ẹ̀wọ̀n kó ti tó exam mi ti súnmọ́ lé. Mi gbọ́dọ̀ má ṣe finals. Daddy, ṣe. Ẹ dìde jókòó ìwọ nìyẹn kí ló lè tó bẹ́ẹ̀. Ẹ ṣé sà. Ẹ ṣé àdúpẹ́ sà. Ọmọ yín tó fún mi ni ó fẹ́ ṣe exam. Wọ́n wá ní kí wọ́n san àwọn owó kan. Lóòótọ́ mo ti tiraka, mo ti rí 30,000 nínú 50 tí wọ́n ní kí wọ́n san. Mo ti wò tún mo ti wò sí pé bo ni mo tiẹ̀ lè lọ tí máa rí 20 tó kù. Mo wá rántí pé ẹ̀gbọ́n ẹ wà ń bẹ̀. A kì í lẹ́ni ní mo sàn ká mú kíkan. Torí ẹ̀ ni mo ṣe wá bá yín pé kẹ́ ẹ jọ̀ọ́, kẹ́ ẹ ṣàánú mi. Bẹ́ẹ̀ ṣe máa bá mi wá 20,000 fún tó máa lè bá wọn ṣèdánwò. Èké lo 20,000. Ní ọ̀tún kankan. Màá bá ẹ wá yẹn, màá bá ẹ wá yẹn. Ẹ ṣé sà. Nǹkan tó kàn máa ṣe mú mi pé tó bá tó bí 2 weeks or 3 weeks ìgbà táwa yìí, kò yọ sí mi, máa fún 20,000. Daddy, nǹkan tí mò ń sọ fún yín ni wípé Monday tó ń bọ̀ iná máa ṣèdánwò. Ẹ dẹ̀ mọ̀ pé ní Àlàmísì. Ẹ jọ̀ọ́. Kí ló lè tó bẹ́ẹ̀? Ẹ má káwọ́ mọ́ ilé tó yọ. Òun tẹ́ fẹ́ lò Monday lẹ́sẹ̀ wá sọ fún mi lé ní Thursday. Mo náà ti ń ṣerú ẹ̀. Nígbà tí kì í ṣe pé èèyàn gbin igi owó kan sẹ́kùnlẹ̀. Lóòótọ́ 20,000 kò tówó. But period táwa yìí kọjá bẹ́ẹ̀. Àsìkò yóò dẹrùn kò dẹrùn fẹ́nikẹ́ni ṣùgbọ́n èmi ni mo promise ẹ pé màá fún ẹ in the next 2 weeks to 3 weeks màá fún ẹ. Daddy,
ẹjọ́ nítorí Ọlọ́run final year mi ni mo wá sá wọ́n tètè lá máa bẹ̀rẹ̀ exam ẹjọ́ ẹ ṣàánú ẹjọ́. ní agbára Ọlọ́run ò ní fẹ́ èmi gá fi ọ̀pọ̀lọpọ̀ àdúrà máa fi máa kí ẹ lẹ́yìn ṣùgbọ́n tó wó yẹn ìyẹn jẹ́ kí yẹn tó bí 2 to 3 weeks time. mo aṣọ kódà bí n bá lè fún yín lẹ́ẹ̀kan máa san bí ẹ̀ẹ̀mejì wá tán bẹ́ẹ̀. ọ̀rẹ́ sá ẹ ṣe sá. àyà ẹ wá ilé ìwọ mọ́tò gbàgbàgbà ẹ fi wọ mọ́tò nàìjíríà lẹ́. Bàbá bẹ̀rẹ̀ sí ní encourage wọn tó ń fún wọn sí wọ́n máa pò yí bíbí ìgbà tí wọ́n ti rí ẹni tó gbin igi owó sẹ́ńkọ̀lẹ̀ ni. Hello? Yeah. All right. Okay. Èmi náà ń bọ̀ mo ń bọ̀. Kọ fún mi ní 3 minutes. Because I thought I wanted. All right. Kaswala. Okay. Bọ́lá. Ta ló ń bá sọ̀rọ̀? Ọ̀rẹ́ mi nìkan ni jàre, wàhálà ẹ̀ pọ̀. Ọ̀rẹ́ ẹ̀ ló ń bá sọ̀rọ̀, ló sọ yes, okay. Jọ kí ló yes, kí ló okay ní gbogbo nǹkan tó ń sọ nísìn. But kí ni problem ẹ? What's your problem? Ṣé o gbọ́ nǹkan tá a sọ lórí fóònù ni? Ó ṣàgbọ́. Okay ọkọ mi o, mò ń gbọ́ máa ṣàlàyé. You see, o rí nǹkan kan sọ. Ṣé ọ́fíìsì náà ṣí ẹni? Kí ni problem wọ ọmọkùnrin? Kí ló ṣí ẹ gan? Ṣé ọ́fíìsì náà ṣí ẹ ni? Ṣorí nínú ilé, kòkò ní gbomi, kó gbẹ̀yìn, kó tún gba ṣọṣọ. Ṣorí lẹ́yìn kó fi ṣìnà lẹ̀ nínú ilé, kó mi pẹ̀lú ẹjọ́ wà in peace. Àbí kò lọ́ra di ṣìnà ẹ̀ mú kí inú ilé jọ máa gbóná fẹ́mi àti ẹ. Tí sẹ́mi máa fi bọ́ láàárín èmi àti ẹ. Mo ní ìrànú, mo ní ṣìnà òṣì. Láti kékeré ni mo ti mọ Chief Adéjùmọ̀ as our family friend. Mo dẹ̀ mọ báwọn àti dáàdì ṣe close. Bó nǹkan tí ò wá yé mi ni pé ṣùgbọ́n ní ìdí ẹ̀ kì í kú ká dẹ̀yìn ẹ̀nu. Bí Chief Adéjùmọ̀ ṣe ń ṣe sí wa, mi ò láìkẹ́ rárá mọ́ mi. Wọn ò tẹ̀lé assist wa at all. Ó kọ̀ dà wá níbi pé wọn ò mọ̀ wá rí. Mọ́ mi kò yé mi o. Ìwọ jẹ́ máa wò ó tí ẹ ń gbọ́. Máa wò ó tí ẹ àfikọ́ lọ́n kọ́ wa mọ̀ ṣe. Ṣùgbọ́n nǹkan tó yé dé èmi lójú ni pé tí Chief Adéjùmọ̀ bá ń dábí ẹ̀dùn tó ń rọ̀ bí òwe níbi tó bá wà tó ń ná owó bó ṣe wù ú, gbogbo owó tó ń ná yẹn ti bàbá ẹ̀ ni. Kò yé mi mọ́ mi. Ṣorí ńgbà tí bàbá ẹ̀ wà láyé ó pè mí ó bá mi sọ àwọn ọ̀rọ̀ kan, ìyẹn lẹ́yìn ìgbà tí mo ti fún un lọ́rùn ló tó sọ. Ní àní òun wá mi wálé òun dẹ́bìnrin mi lọ́wọ́ ẹ̀ ò sọ kankan ya. Ẹ wo ẹ má bínú, mo tiẹ̀ ti gbàgbé ni. Kódà ọ̀rọ̀ yẹn gan fẹ́ dìjà láàrin èmi àti ẹnjìnì. Ó ní gbogbo láìsí yín lòun ti pè ó lẹ́ẹ̀ ti pa gbogbo ẹ̀. Ṣé ló wá ń dàbí ìgbà pé bóyá mo fẹ́ máa gbé yín pamọ́ fún. Torí láti ìjẹta mo rí pé sáfíìsì inú MTN ni kò fi bẹ́ẹ̀ dá. Then the other line dẹ ni bátìrì ẹ̀ ó ti kú mi ráyè charge ẹ̀. Mo ti máa ń sọ fún yín pé tẹ́ bá wọlé lálẹ́ kẹ́ máa kó àwọn fóònù wọn sílẹ̀ kí n máa bá yín charge. Tẹ́ bá fi máa wọlé ńgbà mi àti rẹ̀ yìí á lè bá yín ṣèyẹn kílẹ̀ tó mọ́. Sorry my dear tó sọ yẹn true
pọ̀tọ̀ ẹ̀rù yín náà ló ń bà mí kí ẹ má gbọ́dọ̀ rí pé bóyá obìnrin ń pè yàn kẹ́ ní bóyá tún fẹ́ wọn ló jẹ́ kí. ẹ̀yin lẹ mọ̀ ẹ wò ẹ ti ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kí ni bísíǹsì wo ló pa ẹ̀yin àti ẹnjìníà pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta lemọ́lemọ́ ẹ̀ tí wàá pọ̀ jù ní olúwa yìí. Sórí ó láwọn properties kan tí mo fẹ́ tà tí mo fi lọ ẹnjìníà pé tó bá rí buyers pé kó jẹ́ kí n gbọ́ bóyá dẹ̀ tí rí yẹn ló fi ń wá mi wá. bàbá tó fún mi property wo lẹ tún fẹ́ tà ẹnu ọjọ́ mẹ́ta ìkọlẹ̀ gbé truck ta fi ń kó plot tá ẹ gbé yẹn lọ tà ẹ tún mú gbogbo ilé tó wà ní ẹgbẹ̀gbẹ̀ ẹ ti tà yẹn ilé tó wà ní other street méjèèjì lẹ́tìtà nǹkan tẹ́mi àti yín dẹ̀ sọ nípa máa gba tenant síbẹ̀ tá a máa gbowó lórí ẹ̀ kí ló dé tí n bá kà ní méjì property tẹ̀tìtà ń ṣe ó ti lọ bí 35 million irú kí lẹ fẹ́ fowó ṣe náà. Sórí my dear ó ní béèyàn ṣe máa ń bí nìyẹn sórí ó ní business kan tẹ́mi pẹ̀lú ọ̀rẹ́ mi Adéjùmọ̀ àdìjọ fẹ́ ṣe èmi mo dẹ̀ fẹ́ kó owó ètò pọ̀ jù ńlẹ̀ nínú ẹ̀ so gẹ́gẹ́ báyìí sì lágbára Ọlọ́run sórí tá a bá dẹ̀ ṣe business tó bá ti dé ìgbà mélòó ni màá ra double property yẹn gan màá rà padà. ẹ wo èmi ò sọ pé kẹ má ṣe business o bó kẹ wá máa ta ìkan kẹ máa fi rà kan yèmi ò láìkẹ o kẹ yẹ aṣọ àwọn tẹjọ fẹ́ ṣe business papọ̀ o èmi ò lọ́rọ̀ ẹ̀yin ò dá o but ẹ̀yin àti Chief Adéjùmọ̀ ẹ wo àwọn tẹjọ fẹ́ ṣe business papọ̀ kó má lọ bọ́ sọ́wọ́ lọ́wọ́ o gbogbo mọ́tò lẹ ti tà nínú mọ́tò márààrún ẹyọ kan tó kù ta tún lò ní ẹ ti ta 4 kí ló ń ṣẹlẹ̀. Lágbára Ọlọ́run kò ní rí bẹ́ẹ̀ má ò rí my dear a máa jèrè lórí ẹ ìgbà mélòó ara property yẹn padà. àmì o ó dẹ̀ ti ń pọ̀ jù náà. kí ni bàbá ẹ̀ kú tán sí mo bá gbọ́dọ̀ Chief Adéjùmọ̀ lọ pé tọ̀ dádì o n tí ẹ̀yin àtọkọ mi jọ ṣe o gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ́yọ̀ Chief nígbà tí ọkọ mi wà láyé ó ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kan fún mi ìyẹn nípa business tí ó wà láàrin ẹ̀yin méjèèjì kódà ó ní nígbà tí owó òfẹ́ tó ó ní látún ti gbé properties wa míì ta ìpè kẹṣà lè ṣe business yẹn ó dẹ̀ pẹ́ sígbà tí ó sọ ọ̀rọ̀ yìí fún mi lọ lọ́jọ́ dé ló fi di pé ó fi wá sílẹ̀ lọ mo wá wò pé láti ìgbà yẹn náà sísìn business tẹjọ ṣe nígbà yẹn á ti yield interest ni mo fi ní kí n wá bá yín èyí tó bá jẹ́ ẹ̀tọ́ ọkọ mi kẹ́ ẹ lè fún wa ẹ̀yin náà ṣáà rí pé ọmọ tó fi sílẹ̀ nǹkan owó ni mo máa ná lórí ẹ̀ gbogbo properties lọ́kọ mi ti tà kò síbì kankan tí mo fẹ́ lọ báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. má ṣe o àfikọ́ lòun foríjì ọ̀rẹ́ mi lọ́nà ọ̀run lọ́hùn ó ṣe lè parọ́ bàǹtàbàǹtà bẹ́ẹ̀ yẹn mọ́ mi ó jọ pé ìrẹ́ náà tún wà lára àwọn obìnrin tí ẹ ò tí ì mọ ẹ̀tàn àwa ọkùnrin irọ́ tó wà lágbárí àwa ọkùnrin kì í máa ń ṣe kékeré pàápàá nígbà tá a bá ti ṣe nǹkan ibi kan a máa hun oríṣiríṣi irọ́ jọ ó kú mọ̀ pé mi náà lọ̀rẹ́ ẹ̀ tí mo súnmọ́ jù mí ẹ ló ṣe ń fi mí parọ́ pínrín kankan pé mi àti ẹ̀ pọ̀ ọwọ́ mi máa rí funfun ọwọ́ mi máa rí funfun nẹ́nẹ́ mi àti ẹ̀ ò jọ ṣe business o ṣákàlà láti. apá mi jábọ̀ ni àfi bíi pé mi ò gbọ́rú ẹ̀ rí èyí ló wá jẹ́ kí n gbéra kí n lọ bá lọ́ọ̀yà pé kò kú sí tí bàbá ẹ̀ máa ṣe tó bẹ́ẹ̀ yẹn tí ò ní pe lọ́ọ̀yà sí nígbà tí mo máa dé ọ́fíìsì lọ́ọ̀yà ṣe ni lọ́ọ̀yà lóun ò mọ nǹkan kan mo bá ẹkún kúrò lọ́dọ̀ ẹ̀jọ́ yẹn tó ṣe pé bàbá ẹ̀ máa dá gbogbo ẹ̀ ṣe fúnra rẹ̀ tí ò ní sí alàgàtà ń bẹ̀ gbogbo ń tójú irú wọn máa ń rí òun ló ń ṣẹlẹ̀ ó wá dùn mí pé òun ò sí láyé báyìí àwa ló dà sí wàhálà pé ká máa bá yìí. Mọ́mì nígbà tí gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ ti wá ṣẹlẹ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ sí kí la máa wá ṣe báyìí. kí la fẹ́ ṣe máa wò ẹ́ ó ní èmi rè obìnrin ni mí ìwọ ọmọ tó fi ilẹ̀ obìnrin ni ẹ́ fámìlì ẹ̀ kankan gan ò mọ̀ sí tá a bá ní ká bẹ̀rẹ̀ sí ní sáré tó di pé wọ́n lọ ń lépa ẹ̀mí wa ta la fẹ́ ké sí wo n tí ò bá ti ní ẹlẹ́rìí nú yá jẹ́ ká fi sílẹ̀ jẹ́ ká fìjà fọlọ́run jà ká fọwọ́ lẹ́rọ̀ ká máa wò bóyá ọlọ́run ó sùn mo ti po Adéjùmọ̀ mo fà ní kóòtù ọlọ́run lọ́wọ́. Kind of sentiment. Oh my God. kí ló rí. Òun náà máa observe tó bá ti wà ń bì kan báyìí a kàn máa rẹ́rìn wẹ́dẹ̀ a máa bóyín sí i wá tún wá ní pé ó máa ń wà extra caring bí kò máa fẹ́ lójú kò máa fẹ́ nímú. anyway gbogbo nǹkan tó bá notice bí a torí pé èmi àti ẹ̀jẹ̀ colleague àjọ ń ṣiṣẹ́ pọ̀ that's all. ẹ̀jẹ̀ colleague
àwọn ò ní female colleagues níbi iṣẹ́ wa àbí ọkùnrin nìkan la máa ṣiṣẹ́. Mọ́ ẹ. Guys, show up. Tó bá jẹ́ kí n sáàbù ẹni straw yẹn náà. Sure, okay. Yeah. Listen it. No. Wow, okay. Chauffeur fried rice. Shawarma. No. Okay. Modern African dish in Bibai, no. Inyo. Oh my God. No. Wow, okay. No. I'm fine. Egusi soup ma wan be. Yeah, Jack. I'm all right. Wow, okay. Bayo. Oh, all right. You did more wow, okay now. I know only wa all right. Wait, èyàn fi nǹkan bí mẹ́fà lò. Oh, rẹ̀ kọ́kọ́ mú mẹ́. Àfúnṣe lórí yẹn. Àdẹ̀rẹ̀ bá wí. Àwọn àǹtí làbàbú. Ẹ̀yin náà. Ẹ̀rí wa ń bí ẹ̀rí fẹ́ yọkan dán wa wò. Bẹ́ẹ̀ lẹ́ ń jù sí wọn. Anyone this? Shawarma. Ẹ̀yin náà ti Ẹ̀kọ́ ń kalọ̀ fún wọn lọ́nà oníkan mú yẹn. Okay, I'm sorry. Kí lẹ̀yin wá fẹ́ sàn? Èmi náà wà all right. A jẹ́ wípé ẹ̀yin méjèèjì ṣe meeting okay ni ẹ o. Àbí kó jẹ́ pé ẹ̀yin bínú? Èmi bínú. Mo tàkà ẹ̀dá nù. Ṣé ń tẹ tó jẹ́ pé ẹni tó bímọ gan ò tí rẹ̀ bùngbà. Á ń bọ̀sibọ̀sẹ̀ ẹni tó ń bínú. Ká má ní ẹni tí ó bí sínú. Èmi kọ̀ fẹ́ tí bá ti mú drink I'll be fine for me. Anyway, guys, excuse me, mo fẹ́ use ara mi. Oh, Enjoy yourself. kí lè tó ṣe bẹ́ẹ̀? Kò ṣe film trick. Májò yá ẹlẹ́nu. Tó bá yẹ darling. Tabadẹ̀ rojú sí. Fúnmi kan lè mi ni. Ọmọ nǹkan tí mo ní. Ọmọ nǹkan tí rẹ̀ mi. Báyọ̀. Ṣé bọ́kùnrin jọ ní gbogbo wa? Wo ọmọdé yìí. Ó trip. Kí ló ń ṣe é? Ọmọ tó dáa tó báyìí kò wọ ẹni. Bọ́láhàn. Okay, as for me, drop me on interest. All right. Now, sọ fún mi, kí gangan ni àwọn nǹkan tó máa ń interest ẹ lára obìnrin? Kí làwọn nǹkan tó máa ń lára obìnrin tó máa ń wù ẹ́? Ọmọ tó dáa tó báyìí, ó lẹ́wà, ó níwà, ó ní iṣẹ́ gidi lọ́wọ́, ó lówó lọ́wọ́. Kí ló tó fẹ́? Ó jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Ṣé bí mo ṣe wà ń sìn, ọ̀rọ̀ obìnrin ò kí ń ṣe issue mi. And my good friend, read my lips, I'm not interested. Jọ. Alright, a jẹ́ pé o ní problem. Torí tó o bá ní problem at your age, oníṣẹ́ gidi lọ́wọ́, olówó lọ́wọ́, ọkùnrin balẹ̀, ó ń ṣọmọdé mọ́. Àwọn arúbìnrin kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀rí, kọ̀ọ̀kan tí ẹ̀ jẹ́ abirùn, àárí pẹ̀lú ẹ̀rí. Báyọ̀, wo ara alẹ́ ló ń pè lámùdí wèrè hàn bá lára tá ń pè. Ara ta wà entitled sí opinion wọn náà. Jẹ́ kó pè ní wèrè. Kí ló yẹ tó yẹ kó mú kíní yà as a topic? Be you. Máa wò ó ní èmi rè obìnrin ni mí ìwọ ọmọ tó filẹ̀ obìnrin ni ẹ fámìlì ẹ̀ kọ̀ọ̀kan ò mọ̀ sí tabaníká bẹ̀rẹ̀ sí ní sáré ó di pé wọ́n lọ lé pẹ̀lú wa. Ọlọ́run fún ilé àlàáfíà pẹ̀lú. Tó fún mi. Bá mi sọ fún nọ́ọ̀sì pé mo ti mú mi tán. Wọ́n bọ̀ wá jíǹjẹ mo ti sọ fún wọn ní pẹ́ dé ẹ pẹ̀lẹ́. Mo ní mọ́mí ẹ wà. Wọ́n lọ rògùn wọ́n dẹ̀ fẹsẹ̀ kan lọ́gbọ́njẹ yín wá wọn ní pẹ́ dé. Dádì bẹ́ẹ̀ ṣe ń ṣojú èrò ń bà mí. Ṣé màá lè dúró oúnjẹ báyìí? Irú ọ̀rọ̀ wo ni wọn ní pẹ́ dé kódà kó ń jẹ yín àjọ máa jẹ́ ni ṣe ti gbọ́ dádì.
olúwa tó fún mi. sọ. tí màmá ẹ ò bá tètè dé. dàdí ẹ má sọ gbogbo yẹn tára yín bá ti yá tàbá délé a máa máa ṣe gbogbo yẹn ṣe ti gbọ́ mo ti mí sí i. ìyá ò bá tètè dé kó o bá mi sọ fún pé stúdù kan wà lẹ́gbẹ̀ẹ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ bíi bẹ́ẹ̀dì mẹ́ wo dáyàrí kan wà mẹ́ wo tó bá ti ṣínú ẹ̀ a rí ìwé pélébé a rí ọmọ rí. dáadé fún dáadé. irú nọ́ọ̀sẹ̀sì wo ni ná ẹ̀gbọ́n náà ta ló ń sọ̀kúsọ ọ̀rọ̀ fún ẹ ìpè property bàbá tiẹ̀ wà lọ́wọ́ tèmi irú ọ̀rọ̀ òwúrú wo nìyẹn tí wọ́n lọ fún wa gbójúgbóyà tó ń bọ̀ lọ́dọ̀ mi tó ń wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn fún mi property kọ́ property ni nonsense. dàdí mi ò wá bá yín jà. tẹ̀ wá bá mi jà. tó bá dẹ̀ jẹ́ pọ̀rọ̀ tí mo sọ ló bí yín nù ẹ má bínú sá. pocket your apology. mo kàn rò pé mo láǹfààní láti béèrè ẹ̀tọ́ bàbá mi. ó dá property bàbá ò sí pẹ̀lẹ́ mi o. kọ́pì tí ń yẹn original kọ́pì tẹ́wà lọ́wọ́ mi. kọ́pì kí ni. good day sir. kọ́pì kí ló ń lé kọ́pì. kì í ṣe pé mi ò fẹ́ gbé property bàbá ẹ̀ lé ẹ lọ́wọ́ o àbí gbogbo owó yín no owó ẹ ní kò sí ohun tẹ́mi fẹ́ fowó ẹ ṣe but ó ládéhùn tó wà láàrin èmi àti bàbá ẹ àdéhùn náà dẹ̀ ni wípé mo gbọ́dọ̀ ensure pé o ti mature dáadáa o ti tójú bọ́ kí n tó gbé owó yẹn fún ẹ that is the truth kí ni mo fẹ́ fi lọ́ ṣe kò sẹ́ńtọ́ lọ́hùn ò ṣe fún owó tèmi wà lọ́wọ́ mi owó tí bàbá yẹn dẹ̀ save pẹ̀lú mi but my dear má jẹ́ ń tàn ẹ́ gbogbo aláǹgbá báyìí ló sinú délẹ̀ àmọ́ etí ní rún tí o bá lọ ti wòye handle owó yẹn oh my god ẹni tí ilé ti bẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run níjẹ́ òkú kékeré sọpá mi owó ẹ̀ save ṣùgbọ́n màá tún máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ but that notwithstanding tó bá need nǹkan from time to time ẹ̀ sọ fún mi.
tó fún mi olúwa tó fún mi. màmá ìrọ̀ ẹ take it easy. ọlọ́ṣàánú mi o. kò lájú ṣó ń sùn ni. rárá o kò sùn ṣe presently ó wà unconscious. ṣé wípé kò ní gbọ́ nǹkan tí à ń sọ mọ́. no kò ṣe pé ó lose memory ó wà unconscious fúngbà díẹ̀ ó máa wà bó ṣe wà yìí. fún bí ìṣẹ́jú mélòó nìyẹn. ìyẹn ni mi ní lè sọ. mo dáràn. ṣẹ́rí à ń carry out gbogbo necessary treatment tó yẹ ká carry out lórí ẹ̀ so kò ní pẹ́ á dìde lágbára ọlọ́run ẹ count on us àwọn count on ọlọ́run lágbára ọlọ́run ẹ ṣáà máa gbàdúrà alájú. mo ti gbọ́ ẹ ṣàánú mi olúwa tó fún mi ṣé mo lè jókòó tì. ẹ jókòó tì ṣùgbọ́n ẹ má disturb ẹ. ṣe ti gbọ́ ẹ take it easy. ẹ ṣé o. anyway kí n tó gbàgbé gbogbo bá ṣe sọ̀rọ̀ sí yẹn mo fọlọ́n bẹ́ẹ̀ ni kò jẹ́ kó ṣe wà because mi ò ní like kí n lọ tán kó nǹkan tá a sọ kó tún wá change mi ò ní like ẹ o. ẹnu ẹ dùn. ọlọ́ọ̀ ni kó má fi kòrò sí. ó ṣe èmi mọ̀ pé nǹkan tó máa sọ nìyẹn ìwọ tó jẹ́ pé rírí tí mo rí ẹ lénìí ẹlẹ́dàá inú mi ń dùn nítorí mo rí ẹ lénìí mi ò tún lè sọjọ́ tí màá tún rí ẹ mọ̀ pé lẹ́yìn ní tí mo rí ẹ ó dẹ̀ yín oṣù méjì. ní kẹ́ bó ṣe ronú bí obìnrin ó ti yẹ kó understand ó mọṣẹ́ mi náà being a practice lawyer ṣé you understand a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe tán so a ní láti máa jáde káàkiri láti máa practice iṣẹ́ wa but káwa náà lè di lawyer ṣé you understand but tí bá di ní lawyer ní kẹ́ má jẹ́ kí n tàn ẹ́ ìlú yà ti lọ dáa jù at the same time ó tún máa dáa fún wọn náà nìyẹn mo fọlọ́ búra mo fọlọ́ ṣẹlẹ̀ ìlú yà ti lọ dáa jù sórí gọ́fìnà kan ni wọ́n rí tán kígbe pé gọ́fìnà yẹn ṣe kí ni kò tí wàá máa ju ti gọ́fìnà yẹn lọ ọlọ́ ṣàjẹ́ jẹ́kẹ̀bi di lọ́ọ̀yà náà wàá rí ìrọ̀ wò. ó tiẹ̀ dá kí ìlú yìí dá ṣùgbọ́n àdúrà tá à ń gbà ni pé kí ìlú wa yìí kó má lọ di sàǹfàrà ni torí tí ìlú wa yìí bá di sàǹfàrà kò ní dá o. sàǹfàrà bíi ti báwo. ok ìwọ ìlú ò tí di ìwọ tó jẹ́ pé o ò tí di lọ́ọ̀yà rárá gbogbo ọ̀rọ̀ ẹ kọ́kọ́ kan ni tó bá tún wá lọ di lọ́ọ̀yà ńkọ́ ìṣe ló máa di kókókó. níkẹ́ wo bó ṣe ronú bí obìnrin irọ́ try to understand kì í ṣe pé mo mú nǹkan le kókókókó ṣé you understand cheating ni mi ò fẹ́ láyé mi I hate cheating ṣé you understand sórí tí bá rí ibi tí wọ́n ti yànyàn jẹ àbí kiri pé yàn fẹ́ yànyàn jẹ wàláì mo lè kú síbẹ̀ sórí tẹni tó yàn jẹ tó bá decide pé òun ò ṣe case wàláì máa mú owó ní àpò ara mi máa fi fa ẹjọ́ tí màá dẹ̀ rí pé wọ́n gba ẹ̀tọ́ ẹni yẹn fún ó ti yẹ kó understand mi ìfẹ́ kọ́ yànyàn jẹ láyé mi kì í ṣe pé mi náà kọ́ yọ ọmọ burúkú kan àbí mo stubborn ìtí mi ò fẹ́ nìyẹn. ṣáà máa rọra ní tèmi. lọ́rùn o. kò sí wàhálà kankan mi kan ṣàkóso bó ṣe. ṣe ọ́bíẹ̀sì tẹ́ẹ̀sọ̀ ẹ̀rọ mọ́ ní mi ò dẹ̀ ní máa ìjọba lè help mi o. ìṣòro tẹ́ẹ̀sọ̀ yẹn gan ó ń dààmú mi ẹjọ́ help mi. mo ti gbọ́ táàbù ti lọ já wa lọ. sórí mi ni. mi ò ṣe ní rí yín tálẹ̀ bèrè. èmi mo mi sórí mi. Fẹ́mi.
Fẹ́mi. Ẹ ti dé. Lady tó wà ní living room ta ló ń bèrè. Mi ìfẹ́ ní kọ́kọ́ sílẹ̀ sí ti room. Ṣé èèyàn wà ń bẹ̀ ni? O mọ̀ gbà tí èèyàn wọlé sí living room tó jókòó. Rárá. Máa bọ̀. Ta ni àǹtí yìí ń bẹ̀rẹ̀? Ta ni? Taxi ẹ̀gbọ́n káàdì. Àǹtí tó dúró yìí mo níta ló bèrè. Bọ̀dá mi mo rí èèyàn kankan. Ojú ń dùn ẹ̀ ni. O ò rí ta ni. Bọ̀dá mi, mo ti gẹ́tì yín. Ṣé táwọn kẹfẹ́ ṣe rí àti àwọn ibi tẹ́ ti máa ń ṣe tẹ́lẹ̀? Tẹ̀dẹ̀ wọ́n kí mò ń ṣe nǹkan lọ́wọ́. Ó ga o. Mo ní nǹkan tí máa ṣe lójú ara rẹ̀, á pè mí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ gidi. Fẹ́mi. Báyọ̀, abúlé ò lè rí mi. I've been to so many places. Kò séèyàn kankan tó rí màá fi wo. Jọ tẹ ẹ̀gbọ́n kan tí mo tẹ fẹ́ sọ jọ. I see. Ọ̀nà tẹ fẹ́ gbà rí. Ó yé mi dáadáa. Mo mọ̀ pọ́n rán ẹ wá ni, mo dẹ̀ mẹ́rin tó rán ẹ wá. Look, jẹ́ kí n sọ fún ẹ, tó bá nífẹ̀ẹ́ ara ẹ, get out of my house. Now! Jọ̀bọ̀, gbọ́n kan tí mo fẹ́ sọ jọ. Okay, mo mọ̀ nǹkan tí màá ṣe. Àbọ̀ wa bá òun lọ́rọ̀ tiẹ̀. Báyọ̀. Kí ló dé? Ṣé wọ́n máa ń sọ ẹran márùn-ún kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan wá ní? Dáhùn. Tó ló bẹ̀rẹ̀ sí ní wò mí bíi pé o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Why are you pretending? Báyọ̀, sí, gbogbo ọ̀rọ̀ àtàrọ̀ yẹn kò yé mi. Kò sing. Kò ní sing. Why? Kò ní sing. Wo, bó bá ṣe hùn ẹ́ ló lè live life ẹ̀. Tó bá hùn ẹ́ o lè kó obìnrin mẹ́rin àdúmọ̀ àrùn kókó sínú ilé ẹ̀ kó máa bá wọn ṣe nǹkan tó bá hùn ẹ́. That is none of my business. Life tèmi ni pé mi ò fẹ́ obìnrin. I don't want it. Ma ever bá mi try irú ẹ̀ mọ́. Ṣé ti gbọ́? Wọ́n pretend. Òun jíbọ́. Ìwọ kan ló fóbìnrin lájọ́sí mi tó ní kó bẹ̀rẹ̀ sí ní ilé mi káàkiri. Kí ló dé now? Why? Now let me tell you, Balawọn, tó bá love ara ẹ̀, tó dẹ̀ love ọmọ tó rán wá, sọ fún pé kó má wá sílé mi mọ́. Ha! Tó bá wá, wá ṣí mọ́ tó bá rí. Those are my words for you. Okay? Fún wọ́n tó rán gan, wà á regret it. I'm telling you. Good! Ṣé bó sọ pé ọmọ kankan pa ẹ̀? Wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Tó bá ní ẹ̀mí ara ẹ lò, kí ló fẹ́ sọ? Mo ní ìdá ọ̀bẹ ẹni jọ. Ṣé gbọ́n kan tí mo tẹ fẹ́ sọ náà jọ nítorí You shut up your mouth! Help ta ló need? Tó bá need help, wá sí ilé ẹ̀ tó rán ẹ, okay? Tó bá ní ẹ̀mí ara ẹ lò, má ever wá sílé mi mọ́. Tó bá dánwò, wá ṣírẹ̀ ẹ mọ́. And look, then sọ fún ẹ, one shit tó rán wáyé, one ẹ̀ gan. Kí lọ fún? Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Idiot. Oh my God. Báyọ̀, kí wàá yọ? Báyọ̀ ti yà wèrè. Baby, wàhálà ti dé o. Báyọ̀ ṣe ẹ̀kọ́. Ó dàbí pé Báyọ̀ ti ní skánskán. Báyọ̀ ní skánskán, wọ́n gangan. Kí ni problem wọ bọ̀bọ̀ iná? Kí ni ìṣòro ilé ayé ẹ̀ tó bá ipò òlójú tí ò ní rò ní? Mo mọ̀ nǹkan tó ṣe ẹ́ o, ajẹ́gbọ́dọ̀ ní ẹ̀ òun ẹni kúra ni. Problem tí wọ́n nìkan lọkùnrin tó máa fọ́kọ́ fáìn gbèsè ayé ẹ̀ ni. Ọ̀rọ̀ kí ni ìṣìná òun tẹ̀ fẹ́ ṣe kiri? Kí ló wà lára mi tí tó wọ̀ yẹn ò tí ì ká? Onírànú ó jẹ́ ti ṣìnà ọ̀dẹ̀. Onírànú olóṣì. Báwo ló ṣe ń ṣe é sà? Kí ni mo sọ fún ẹ pé ń ṣe mí? Sọ fún mi, ṣé ojú mi jojú aláàárẹ̀ amosic? Ẹ má bínú sá, mi sọ pé nǹkan kan ṣe yín, àmọ́ ṣe rí kò ń ṣe gbogbo ìgbà ni àìsàn máa ń hàn lójú aláàárẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ok, àmọ́ tó bá jẹ́ tèmi ni o ṣáká lára yá, kò sí ohun tó ṣe mí. Kí ni mo wá rí ṣe fún yín sà? O mọ Chief Lekan? Chief Lekan? Yeah, mo mọ Chief Lekan. Èmi ni Bankole Adéjùmọ̀. Ẹ rà sà.
Lóòótọ́ ni o mo rí Chief Lékan wọ́n dẹ̀ sọ fún mi pé ẹ máa need help mi pé kí n try láti assist yín so kí ni mo wá rí ṣe fún yín sir. ó ṣe my dear kí wá ṣe pé mo kàn need assistance ẹ lásán assistance tó máa bí nǹkan lẹ́yìn ni ọmọ tó gbé pọ̀n pàápàá kì í ṣe kékeré torí máa fún ẹ ní 10 million naira tó bá ṣiṣẹ́ mi. 10 million naira. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí n gbọ́ sà. kí ni Chief Lékan ṣe jẹ́ sí ẹ. Chief Lékan very close pal daddy mi ni wọ́n when he was alive very close. Using your own words very very close pal tèmi náà ni Chief Lékan jẹ́. Is that so? God. Ó dáná ní ẹ̀rọ sá. Wo ọmọ kan wà ní ọ̀dọ̀ yín bí patient ẹ̀ oúnjẹ olúwa tó fún mi. Olúwa tó fún mi. Ó mọ̀. Bẹ́ẹ̀ni sá. Ṣọlá ọmọ tó ń wo yẹn ó fẹ́ wó ilé ọlá ọ̀run ni kó tó sọ ilé ọlá dahoro kó tó sọ òkò ìbànújẹ́ sílé aláyọ̀ kó tó sọrú àwa ìdẹni yẹ̀yẹ́ mo fẹ́ kó bá mi yanjú ẹ̀ mo fẹ́ ká rán ní iṣẹ́ àrèmábọ̀. ọ̀nà olùgbà kan nítorí kò yé mi sá. ṣé bọ́mọ Yorùbá ni ó yẹ kí Yorùbá mi yẹn yé ẹ àníṣe àbẹ́dé kan ò sí fọmọ yẹn mọ́ ọ̀run ni. wo bó jẹ́ oògùn ni bó jẹ́ abẹ́rẹ́ ni wàá bá mi fún nìkan lò mo fẹ́ ká rán ní ọ̀run àpàpàǹdodo I want her dead. ṣe ló dàbí wípé èmi nìkan ni mo rí ọmọbìnrin tí mo sọ yìí. ọmọbìnrin wo nìyẹn. ọmọbìnrin tó wá bíbá yín jọ sí tí mò ń bí ẹ pé ta ló béèrè. Wàláì tàláì mo rò pé lílẹ̀ ń ṣe lọ́jọ́ yẹn máa ní. àṣeyàn fi rú ẹ̀ ṣeré ni mi ò ṣeré náà. ṣẹ̀rì bọ̀dá mi tọ́rọ̀ bá ti ń rí báyìí kò ń ṣojú lásán mọ́ o àbí kí ni ká ti gbọ́ pẹ́yìn nìkan réyàn. àbí o láì kí n ṣàbàmì mi ṣáà ń ṣàbàmì báwo lèmi nìkan ṣe máa rí èèyàn tẹ́ni other person ò ní rí ó dẹ̀ tún bá mi sọ̀rọ̀ ó máa bá mi sọ̀rọ̀. kí wàá lè fi ìpa lè ṣe báyìí. mi mọ̀ o I don't understand. ó ti máa ń jẹ́ kẹ́rù máa bà mí ó ń jẹ́ kẹ́rù máa bà mí. ṣẹ̀rí tèmi gan bá náà rẹ̀ yé mi irọ́ ni ó kọjá òye mi. ẹ kú iṣẹ́ náà Ọlọ́run á máa fún yín ṣe ẹ ní ṣiṣẹ́ ṣe o wọ́n ní ẹni kí n yọjú sí yín. bẹ́ẹ̀ ni mà èmi mo ní kẹ́ yọjú sí mi ẹ kú tọ́jú ọmọ náà Ọlọ́run ò ní jẹ́ kí wàhálà yín já sásán. àmín àmín. nítorí ọ̀rọ̀ tó fún mi ni mo ṣe pè é. kí ló ṣe kí lẹ rí. ẹ farabalẹ̀ madam kò sí nǹkan kan ò ṣe é mo ní kí ni pé ẹ kú náwó gbogbo bẹ ṣe ń sáré sọ́tún sáré sósì nítorí ọmọ gbogbo ọ̀nà là ń rí Ọlọ́run dẹni jẹ́ kí wàhálà yín já sásán. ẹ ṣe dókítà ṣe rí towó tí mò ń ná yìí kékeré nìyẹn kọ́lọ́n ṣáà máa pèsè fún mi bí mo ṣe máa rí owó ìsan torí ọmọ tẹ́ ń wò yìí tó fún mi ẹyọ kan ṣoṣo ni ojú kan ẹ̀pà ojú kan èrè ni kò dẹ̀ gbọ́dọ̀ yàn kú lọ́wọ́ mi torí gbogbo ìrètí mi láyé yìí lórí ẹ̀ nìkan ló wà nítorí náà nǹkan gbogbo ọ̀nà tí mo bá mọ̀ báyìí ni màá máa wówó wá kẹ́ ẹ bá mi fi tọ́jú ẹ̀ kó ṣáàyè kó gbọ́dọ̀ kú. ibi tí mo mọ̀rọ̀ bọ̀ gangan nìyẹn madam ṣe rí ọ̀rọ̀ owó tí ẹ̀ ná yìí kọ́lọ́run bá jẹ́ kó wá fúnà ni. bí ti báwo. nǹkan tí mi ń jà láti sọ ni wípé ṣe rí ọ̀rọ̀ ọmọ yìí mo fẹ́ bóyá ká mo ń rò bóyá ẹ lè. dókítà mo fi Ọlọ́run ọba bẹ̀yìn
ẹ ní yọ̀kú máwọn òbí yín lójú o ẹ ò dẹ̀ ní yọ̀ dànù bí igi ìgbálẹ̀ ohun tá yóò fi pamọ́ sí yín lọ́wọ́ wọn ní béèrè ẹ̀ lọ́wọ́ yín o ọmọ mi ò gbọ́dọ̀ kú o gbogbo agbára tí Ọlọ́run bá fún yín gbogbo ipá tí Ọlọ́run bá fún yín láti lè lò ẹ bá mi lò lórí ọmọ yẹn nǹkan kò gbọ́dọ̀ ṣe ọmọ mi ò gbọ́dọ̀ kú o ṣé ẹ ti gbọ́ ṣé kí n máa lọ. bẹ́ẹ̀ni kò jù bẹ́ẹ̀ náà lọ. ẹ ṣe ẹjọ ìjà kó gbà náà ẹ ṣe o. Báyọ̀ olójo. àwọn kan sọ bẹ́ẹ̀ ni. o ti máa ń gba ìgbọ́kùnrin ní ẹ̀ṣá kí ni wọ́n rò kó máa ṣẹlẹ̀ gbogbo àjò tèmi ṣe fún ẹ ìwọ tó yẹ pé pìrìsẹ́ńtà ni ẹ o wà bold o máa ń sọ̀rọ̀ láwùjọ o máa ń ṣe MC ṣé o mọ̀ pé ọ̀tá wà láàrin àwọn èèyàn o kàn lè dédé máa sọ̀rọ̀ kẹ́nìkan ẹ̀kọ́ àti kan dédé máa bínú ẹ pé mo fẹ́ kó o bọ̀bọ̀ yẹn àwọn nǹkan tá à ń ṣe fún ẹ yẹn tó dàbí agbára yẹn tó yẹ pé nobody tó lè takú ẹ anything gan tó bá dàbí any spiritual thing tó yẹ pé ń bọ̀ o wà láǹfààní àti rí wàá mọ bí ẹ máa sá fún àwọn nǹkan yẹn tó ti wà lára ẹ ló ṣe jẹ́ pé ìwọ nìkan ló máa náǹfààní àti máa rí there is nobody else tó lè rí àfihàn tó bá tó nílùú àjò yẹn lára ìkan tó fà á nìyẹn náà ẹ̀rù wa ń bà ẹ́. ẹ bọ̀dún náà ọmọ yẹn fúnra ẹ̀ ṣé ó ti kú ni àbí kò yé mi. ọ̀tẹ̀tẹ̀ abóńdè lọ́rùn kò kú oget sórí ó ní àwọn àjò kan tó máa ń ṣe fún àwọn àbíamọ tó máa ń bí àbíkú bóyá wọn bí ọmọ kìíní ọmọ kejì ọmọ kẹta ọmọ kẹrin tó bá ń kú àwọn oníṣègùn máa ń ṣe àjò kan fún wọn tó yẹ pé wọ́n máa ìmí wọn á kàn mọ́gi ìmí àdùn wọn á rí mọ́lẹ̀ tàbí wọ́n ṣe lórúkà tó yẹ pé àwọn ẹgbẹ́ wọn ní láǹfààní àti gbà mọ́ kódà oṣù ayé kan ò lè pa àjẹ́ ayé kan ò lè pa lẹ́bọ̀ olóògùn ayé kan ò lè pa tábàdé alágbára ayé kan tó rò pé òun ní agbára kan òun fẹ́ fi pa ó kàn lè gbìyànjú kó pa á nípasẹ̀ tara kò lè rẹ́mi ẹ̀ pa irú ọmọ yẹn ń sìn bóyá ẹnìkan ti pa ara nìkan náà pa ara wà níbí kan ẹ̀mí ẹ̀ ló ń rìn kiri tó rí bí gbóríwọ̀ yẹn. o ṣọ́ pé kò sí láàbùrú. àmọ́ ti bẹ̀rù jù ó yẹ kí wọ́n náà ti mọ ogun lẹ́yìn náà. èmi kẹ mo bẹ dé gbalẹ̀ ni. kò sí nǹkan kan. ẹ jẹ́ kí n tètè máa lọ kó lè dẹ́ni tó dùn àánú lé dùn. ó máa dúró dé mi ìbọn ló fi hàn kó wá sórí mi jẹ́ kí mi sí wọn jà ọ̀rẹ́ mi báwa láyé. but kí ló dé tó jẹ́ pé irú bíbá ló mú mi wá bá mi sọ̀rọ̀. àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ó pọ̀ díẹ̀ ó dẹ̀ ṣe pàtàkì mo dẹ̀ fẹ́ káwọn èèyàn rí pé wèrè ni ẹ nítorí ìwọ nìkan ló láǹfààní àti rí mi èèyàn kankan ò lè rí mi. ok mò ń gbọ́. ṣòrí Chief Adéjùmọ̀ àti bàbá mi they are best of friends and they are business partners but bàbá mi lówó ju Chief Adéjùmọ̀ lọ ó kàn jẹ́ pé Chief Adéjùmọ̀ ló máa mú ideas wá fún bàbá mi àmọ́ ó wá ní business kan tọ́jọ́ ṣe èyí tó la kí bàbá mi ta properties àti àwọn owó púpọ̀ sí ṣùgbọ́n bàbá mi ò ní àǹfààní láti sọ fún wa àbí ìyàwó wọn nítorí pé bàbá mi tinú wọn kì í fèrònú wọn hàn èyí gangan ló wà fún Chief Adéjùmọ̀ ní àǹfààní láti gbẹ́sẹ̀ lé àtọ́jú owó àti èrè náà èyí tó wá jẹ́ ogún tiwa. dúró náà gbogbo nǹkan tó sọ kalẹ̀ yín sí báwo nìyẹn ṣe kàn mí. ní ọjọ́ kan mo wọnú bedroom bàbá mi lọ nítorí pé mo rántí pé bàbá mi sọ̀rọ̀ nípa dáárì wọn ìgbà tí mo wá sí dáárì náà mo rí àwọn written agreement tó wà láàrin Chief Adéjùmọ̀ àti bàbá mi èyí ló mú mi gbéra lọ sọ́dọ̀ Chief Adéjùmọ̀ nígbà tí mo débẹ̀ mo ṣàlàyé fún wọn pé gbogbo profit o àti èrè o àti everything tó ti jókòó lé pé mo ready àti gbà èyí ló mú Chief Adéjùmọ̀ tó fi ń lépa ẹ̀mí mi. kí ló porúkọ ẹ náà tó fún mi wo mi ò kí ń ṣe ọlọ́pàá mi ò kí ń ṣe lọ́yà pírẹsẹ́ńtà ni mi báwo ni mo ṣe fẹ́ bẹ jàrújà yìí. wo jọ́ torí Ọlọ́run ìrànlọ́wọ́ ẹ̀ gangan mo nílò nítorí ìwọ nìkan ló láǹfààní àti rí mi àti pé kò sẹ́ni tí mo lè lọ tó bá fi wọ̀ jọ.
ok tí bá tiẹ̀ máa ṣe anything ibi document ẹni máa ti bẹ̀rẹ̀ báwo mo ṣe fẹ́ gẹ̀tẹ̀. ṣorí ti document ìwọ dá yẹn dá mi nítorí tí bá ní kó lọ́lé lọ bá mọ́mì mi wọn ò ní gbà ẹ́ gbọ́ bí ìwé rẹ̀ lọ́ máa pè ẹ́ máa gẹ̀tẹ̀ fún ẹ. Dr. Abi, ṣòye àkọ́kọ́ wà láti wá advice ẹ̀ àwọn abá ṣe rárá and ó dẹ̀ ti gba iṣẹ́ ó ti fi owó tì ṣó mọ̀ṣá and next thing tí mo expect ni pé kò gbọ́. òun ló ti gbọ́ yẹn o bákan méjì ni ìsídà kó ṣe iṣẹ́ tó gbé fún ẹ kó dẹ̀ ná owó ẹ àbí kó má ṣe tó bá wá ṣe wàá lùsọ owó wàá lùsọ ẹ̀mí ẹ̀ wọ́n ní. yọ̀gójú rẹ̀ àbí wàá rọrin. sọ́run wọn sọ ni èyí ṣe yìí ọkàn fi mí ṣeré o àyà kí ọ ní kìlọ̀ pàtàkì ni ìwọ náà ò bọ́ ṣe dá lọ́mọge njó dáa ká fìbọn bá àwọ̀ rẹ jẹ́ àìrọ̀ àná fìbọn bá jẹ́ àgbẹ̀mí rẹ lódìdí ni àbọ̀rò eré lọ pé ìwọ náà o àbí kí n dán o ẹ̀ ń ṣe àgbẹ̀ fún ọ ní kíákíá kó torí ọ̀tẹ̀ mi pẹ́ jù. àti mi ta lọ wílé yìí mi mọ̀ jọ bá mi drive. jọ̀bọ́ tó bá ní ẹ̀mí ara ẹ lò gún ní abẹ́rẹ́ yẹn bó o bá fètè máa fi ọbẹ̀ ìdára oríṣiríṣi sí ẹ lára rẹ. gún mo ní kó gún. but chief ṣe bẹ́ẹ̀ fẹ́ kọ́ ọmọ ikú ni ẹ̀yin ò ṣe fi ọ̀bẹ wọ́ yín kẹfì pa. ó ń kọ́ mi nìyẹn mi ìfẹ́ kẹ́ni kankan fura wípé wọ́n mọ̀ pa ni abẹ́rẹ́ yẹn ló dá kí ló tó ń béèrè. Yes, that's the man. Drop it. Drop it, chief. The game is up. The game is up. Jọba wẹ̀ sílẹ̀. Ọlọ́pàá, ẹ ṣiṣẹ́ yín. tó fún mi ní response treatment àmọ́ bẹ́ẹ̀ ṣe ń lọ yìí omi fẹ́ kẹ́ bá rojọ́. ẹjọ́ kẹ́ torí pé a fẹ́ kó ní good rest ó need rest gan so ẹ má bá rojọ́ rárá. o ti gbọ́. ẹ yáṣẹ́ ẹ sì máa kú dáhùn. o ṣé o Báyọ̀ o ṣé mo dúpẹ́ gan-an ni Ọlọ́run á túbọ̀ máa mi máa pọ́n ẹ lé iṣẹ́ ò ní díbàjẹ́ o wà á túbọ̀ máa rí ìgbéga sí ni Ọlọ́run á túbọ̀ bá mi máa pọ́n ẹ lé ni wo ilé nílé ẹ o gbogbo ìgbà tó bá ti ráyè wá máa wò wá àti dìkan náà nìyẹn àbí.
Yes ma. Ẹ ṣé mo dúpẹ́ mọ́ mi. Ẹ̀yin náà pẹ́ fún wa ma. Ẹ jèrè wa lágbára Ọlọ́run. Àmín. Ṣé thank you ma. Mi kí dádì àti mọ́mì. Máa jíṣẹ́ ma. Ó dàbọ̀. Ó dàbọ̀. Mọ́mì mo mọ̀. Tó fún mi. Yes. Lóòótọ́ èmi lọ́lọ́run fi ṣe sábàbí gbogbo properties ń tẹrí gbà. Ẹ̀yin náà wá ní kẹ́ fi ẹ̀mí ìmoore hàn. Ẹ fún mi ní check 1.5 million. But tí bá sọ fún mi pé mo appreciate nǹkan. Kí ló wá appreciate? Tó fún mi wọ ni mo appreciate. Tó fún mi jọ náà. Sórí ó dá mi lójú pé tí bá ti ní ẹ, mo ní nǹkan tí wọ́n pè ní ìfẹ́. Owó, ọmọ, ìfọkànbalẹ̀ àti àìkúbálẹ̀ ọ̀rọ̀. Kí ni mo tún wá ń wá? Wo fún mi ní ọkùnrin tó fún mi. Mo dẹ̀ ṣèlérí fún yín pé mi ò ní já ìkulẹ̀ nígbà kan. Please, gba check padà. Jọ̀ọ́, consider nǹkan tí mò ń bẹ sọ látijọ́ yìí. Báyọ̀, mo mọ̀ pé kò ń ṣe ni ló ti ń bá mi sọ̀rọ̀ tó ń sọ yìí. Kò dẹ̀ kí ń ṣe ni lèmi náà ti ń sọ fún ẹ pé kò possible. Sori, mo appreciate pé o tẹ̀ kọ́kọ́ kọ́ nífẹ̀ẹ́ sí mi. Àmọ́ kò possible. Nítorí ọkàn mi kò tiẹ̀ ro ọ̀rọ̀ ìfẹ́ sí ẹ rárá at all. And again, a ti kọjá ọ̀rẹ́, a ti di family. So you can just pop in at any time. Then I'll be there for you. Ṣó ti gbọ́? Go take care. Olóhùn ṣe náà ni èmi dẹ̀ filẹ̀ àti mo dẹ̀ ní fọ́ọ̀sẹ̀ nǹkan tó kàn ṣe mí ni pé for the first time tí máa fi ojú mi rí ọmọbìnrin tí wọ́n láìkì no ló ṣe fún mi as an answer. Ó dùn mí gan-an. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Ó ṣàmọ̀ yìí pé géèmù yìí kò ṣe dá play ọ̀rọ̀ èèyàn méjì ni bẹ́ẹ̀ mi ṣe play ẹ̀ sí tí ò ti mú màá gba kádàrá ni. Kò sí nǹkan tí a fẹ́ ṣe at this point ìwọ ló láìkẹ́ òun ò láìkẹ́ wàá fílẹ̀ náà ni àbí àgbàfọlọ àṣà ní fọ́sẹ̀. fi kí nílẹ̀ ẹ wo èmi ò láì bó ṣe máa advice ó dẹ̀ ní kàn filẹ̀ ẹ dúró ọ̀hún Báyọ̀ ṣé gbogbo wàhálà yìí lórí gẹ́ o ṣé kò mọ̀ ni. ká tiẹ̀ gbọ́gbà tí ò jára ayé tí ò jára ọ̀run ìsìn tó tiẹ̀ ti wá gbádùn ó jẹ́ kó mọ̀ pé olóore lẹ́yìn náà ó wá nóhun ò lè fẹ́ yín àbí kò tí gbàgbó property ẹ̀ ni. properties ẹ ti dọ́wọ́ ẹ̀. ṣé kò mọ̀ pé ẹ̀yin lẹ́bọ̀ ń gbà ni. ó mọ̀. àfibiṣẹ́ lórí lọ́mọ náà ẹ wò ó láti fẹ́ yín ni o ó ti di dandan láti fẹ́ yín ni. ìyẹn ò dá tó ọmọ tó àṣẹ wà mọ́ Báyọ̀ báyìí ọmọ tó fún mi ọwọ́ super glue níbi tó bá ti dáa wọ́n fi sára ọmọ tó wá ṣe kí ni wọ́n á jọ ìrọ̀ papọ̀ manage councillor wo bàjẹ́ jẹ́ sọ tọrọ fún ẹ at this point Ọlọ́run la máa ké pé a lè fọ́ọ̀sẹ̀ àbí. ẹ jẹ́ kí mi já yín sí nǹkan kan ṣé mọ̀ pé àwọn obìnrin a máa láì láti play hard to get ṣé ẹ mọ̀ pé kò jẹ́ ń gbádùn lóbìnrin gbà fún tárọ̀ ni ò bá dẹ̀ wálé oníkò yóò gbọ́dọ̀ sinmi ogun ẹ̀yin náà ẹ̀ ní sinmi ni ẹ wò ẹ máa kó náà mọ́ lójoojúmọ́ ni ó máa gbà fún yín. nítorí ìgbà táwọn náà máa ṣe kínní ìwọ náà mọ̀ bá tí mo fojú ẹ rí. big boy lèmi ń gbà yẹn ó ti gbàgbé ni ẹ máa ń jà torí mi ni. àwọn bá yà síta ni mo bò rẹ̀. kí wàá nìkan tẹ̀ ń sọ sí kò yí ẹ àní mi ò rí obìnrin tó interest mi ju tó fún mi lọ. ṣẹ̀rẹ̀ náà tẹ bá ń sọ̀rọ̀ ń gbà ní at times ó máa ń fọ́ nísìnyí pẹ̀lú bóbìnrin ṣe pọ̀ tó ń gbòòrò àwọn fine girls wọ́n pọ̀ ń ta ẹ̀wà ríyàn kan láti fẹ́nu wọn ó wá jọ ọmọ ìbọra ọmọ tó fún mi yẹn ọ̀dá mi ẹ jẹ́ ronú dáadáa.
bọ̀dá mi ẹ má bínú mi ò mí láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo kàn rò pé kò yẹ kó jẹ́rọ ọmọ tó fún mi yẹn. kí ni wọ́n mọ̀ wọ́n pè nífẹ̀ẹ́ látijọ́ tó ti gbọ́n jù ṣorí mi pẹ̀lú obìnrin rí àbí mo gbóbìnrin kankan wọnú ilé yìí. àtọ́ ìdí nìyẹn tó máa fi mọ̀ wípé ọlọ́run tọ́jú ọkàn mi títí tí màá fi pàdé tó fún mi ni. mi ò bínú ó kọ̀ jẹ́ wípé tíyàn bá ti ń bọ́mọ kékeré jẹ́ṣu lóko òròhóró múyàn báyìí ló máa wọ̀ that is just it. ẹ má bínú ọlọ́run kọ́ àmọ́ ṣe. ìwọ náà fẹ́ lọ ṣó mọ̀ pé àwọn big boy lọ pè ń bẹ́ẹ̀ big and fine boys ẹ jọ ta ló ń tàn ẹ́ o fẹ́ kí gbogbo àwọn obìnrin máa sá fún ẹ má tra ẹ̀ o ò lè róbìnrin tó máa tourist ọ̀rẹ́ máa pè ẹ́ ń bá yẹn okay ọ̀rẹ́ mo ìyá ò fẹ́ gbà tẹ wá di kàkà tó yìí. èmi ṣé mo ti wà múra ni kí ni mo ti wò. mọ́mì nígbà tẹ̀yìn bá ń di gbogbo ilé kí lẹ wá fẹ́ kí àwa wa máa wò báyìí. ẹ̀yin báwo wo àjọ máa gbá bọ́ọ̀lù tó wà ń ta ìfàyà ni èmi ò ní wọlé fún ọyàn ọmọ kankan kò yá gbọ́ mi ń sìn. mọ́mì ẹ lọ síbi tẹ́ ẹ lọ́mọ ni. mo fẹ́ jáde ṣùgbọ́n mo fẹ́ rí ẹ kí n tó jáde. ṣé kò sí. ayọ̀ ni tó fún mi olúwa tó fún mi àkànkẹ́. mọ́mì ẹ̀mí ló mọ̀ pé. mọ́mì mò ń bọ ìyẹn mẹ́ta ni. ó ṣe ọkọ mi gbọ́ná kí ló rí àbí kí n pé kí ló dé tó fi fẹ́ fẹ́ ọmọkùnrin. táyà ń sọ mọ́mì. ta ni ìbá tún máa sọ báyọ̀ ni. ẹ̀fọ́ níṣà ó yẹ kí n mọ̀ pé láti ilẹ̀ mi ò láì pọ̀pọ̀ yìí àníkí mọ́mì mo ní taste mo mọ̀ nǹkan tí mo fẹ́. taste tí ẹ̀gbọ́n náà jẹ́ ká rántí gbogbo nǹkan tọmọkùnrin ṣe fún wa nígbà tí wàhálà wà lójú ẹ̀ tá ààrẹ ní ìkọkùn fẹ̀yìntì ọmọkùnrin yìí má dúró ti wà ó fa ìyàrán ìṣòro kò kọ́ yí pé ó lè la ikú lọ títí tó fi jà fún wa tá a fi rí gbogbo ohun tá a fẹ́ gbà ó mà sọ ń gbà yẹn pé ò tiẹ̀ láìkẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́ nígbà tó wá di pé o ti rí n tó ń fẹ́ tán sí ni wọ́n ní òfìgbà kan láìkẹ́ ńgbà tó ń bá wa jẹ́ òṣìṣẹ́ pé kó má dá sí torí pé òfìgbà kankan láìkẹ́ wo mi ọmọdé ló ṣe ń pe rẹ̀ á dáa kó fọmọkùnrin yẹn o kò jẹ́ ká fẹ̀mí ìmoore hàn torí ìjọ mi ni ká má yà bàrà moore jẹ. mọ́mì èmi náà yìí at least I dey show appreciation àfúnlówó èèyàn ṣáà lè fi odidi ọmọ ṣe ní àkàrà ṣé ó dìgbà tí bá fẹ́ kó tó mọ̀ pé a show appreciation fún un. ó dáa náà gbé ọ̀rọ̀ appreciation yẹn sẹ́gbẹ́ kan ta ló máa rí irú ọmọkùnrin yẹn tí ò ní sọ pé òun rí èèyàn ọmọkùnrin dáa ó dùn wò mọ́yàn ó níṣẹ́ tó dáa lọ́wọ́ ó tún jọmọ tó lókìkí láàrin ìlú lẹ́yìn tó ṣe pé tó bá ń lọ ní ìgboro báyìí àìmọye mo máa ń gbọ́ ohun tí àwọn obìnrin máa ń sọ wípé kó tiẹ̀ tó sí àwọn lásán òun lọ́lọ́run wá fún àwa gbọ́gbọ́gbọ́ kí ló rò pé wọ́n ń pè lọ́mọkùnrin náà pé ọmọ dáa tán kí ló rò pé wọ́n ń pè bẹ́ẹ̀ o rò pé kéèyàn fáìn lásán náà ń pè bẹ́ẹ̀ ni wo ohun tó ń pè ní ọkùnrin ni pé kí ọkùnrin dúró tìyàn nígbà tí ogun bá le kó o wẹ̀yìn wò báyìí kó o rí i kó jẹ́ pé gbogbo ohun tó bá ń bọ̀ níwájú báyìí ó máa fàyà gbà fún ẹni kó lè face any crowd òun nìyẹn ọmọkùnrin tó ṣe pé tó bá ń sọ̀rọ̀ báyìí ó máa sọ̀rọ̀ bí àgbàlagbà ni ó ní ìgboyà akíkanjú ọmọ ni láàrin èèyàn ìyẹn nìwọ rí nìwọ sọ pé kinní kan ó jẹ́ yá lọ ro orun ara ẹ̀ dáadáa kó mọ èyí tó fẹ́ ṣe ọ̀rọ̀ àgbà tí ò bá ṣẹ lóòrọ̀ tó bá pẹ́ títí á ṣẹ lọ́jọ́ alẹ́ o òótọ́ ọ̀rọ̀ ni mò ń bẹ sọ yẹn àfi kó lọ fi ọmọkùnrin yẹn ìyẹn ló máa fi mọ̀ pé yes o ní ìfọ̀kànbalẹ̀ títí ọjọ́ alẹ́ ẹ̀. mo ti gbọ́ mọ́ mi máa rò kó o yá rò dáadáa ṣíọ. ọ̀rẹ́ mi ń kú tèmi báyìí o lè gbé fóònù tira yẹn bẹ́ẹ̀ ń bá àwọn wèrè tí ò wúlò káàrí wọn gbà tí wàhálà ń ṣe. kí ló fọ́ nínú nǹkan tí mo sọ. kí ni ò fọ́ níbẹ̀
ní gbogbo nǹkan tó sọ́lẹ̀ yẹn ṣé kò fọ́ nìyí. ó kò yẹ pé kò tọrọ ó máa ń dàbí sọkúsọ ni. ṣé o mọ̀ yìí pé gbogbo nǹkan tó kà sílẹ̀ tó ló fẹ́ jẹ́ láyé yìí o fẹ́ wá successful ni o fẹ́ wá ṣe kí ni tí o bá ti fọkùnrin sí kó ipé náà. ọkùnrin bẹ́ẹ̀mi tẹ ṣe wà yìí ná èmi ò ní ìdọ̀kùnrin kankan ní ayé mi because I just need to be focused. kí ló dé o lè sọ fún mi pé bó ṣe wà yìí bó ṣe dàgbà tó yìí kò sọ́kùnrin kankan ní láìfẹ́. kò sí. kí ló dé. bẹ́ẹ̀mi ṣe wà yìí I'm very difficult. àwọn ọkùnrin dẹ̀kẹ̀rẹ̀ wọ́n máa ń believe pé táwọn bá ti lówó táwọn bá ti ní everything àwọn lè get kó tó bá ní and for a guy to win my heart ó máa ń le díẹ̀ o. jọ torí Ọlọ́run fún èmi náà expo kí ni àwọn nǹkan tó máa ń really like nínú ọkùnrin yẹn. Báyọ̀ nǹkan tí mo like lára ọkùnrin kí ló tó fẹ́ fi mọ̀ nù. ṣó wrong ti bá mọ̀ ni kò wrong náà àbí à ń jà ni. Okay. ọkùnrin mo máa ń like ọkùnrin for the very first time tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ìfẹ́ kó wọ best colour mi. kí ni best colour ẹ. white. àwọn ọkùnrin dẹ̀kẹ̀rẹ̀ ó máa ń ṣe mistake kékeré kan wọ́n believe pé táwọn bá ti gbóbìnrin jáde táwọn bá ti ra chocolate burger ice cream àwọn lè ti fi entice wọn. As for me it is different. èmi máa ń like tọkùnrin bá gbé mi jáde ní mímu tó bá ti lè romi fún mi ní jíjẹ kó wá ra fruit I mean natural fruit. ó ti win heart mi tábà wá ń béèrè ìfẹ́ wa lọ tí irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá ní sùúrù pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ó ti kó mi tán. I see. mo fi omi yìí àti èso yìí mo fi ṣe àpẹẹrẹ ìfẹ́ òtítọ́ láti ọkàn mi sí ẹ ó yá mu.